Ẹ kú dédé àsìkò gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ń ti ń gbọ́ wa níbikíbi tí ẹ̀ ń ti ń wò wá. Ewó tá tí ń bá gbàgbé àti sọ pé bí bá tún ṣe lọ náà látún àmú wá sí ti gbọ́ yín. Nípa àwọn tó tún lọ sí Mẹ́kà ẹ mọ̀ látún yìí ká àmọ̀ tó mú wá sí ti gbọ́ yín o. Gbogbo rí aná làmọ ọkùnrin tó wà lójú àwòrán tá pè ní Túndé Bẹ́rí. Ewó ìwáyà gbọ́n tó sọ nílùú Àràfá nílùú Mẹ́kà lọ́hùn ọ̀rọ̀ mọ̀mọ̀ lágbára o nígbọ́ tẹ́ bá yí wèrè kékòó wèrè mọ̀mọ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ìwáyà gbọ́ fọ́nrán bẹ́ẹ̀. Ọ̀rẹ́ gba fún mi bọ̀ máa túrò ń di anybody láàárọ̀ yìí máa di wàhálà nù bí máa gba fún mi. Ìyá àṣẹ wọn mò ń sọ náà kó gba fún lọ́wọ́ mi ṣàánú mi. Ọmọ kan ti fẹ́ túrò mi bẹ́ẹ̀ mo ní tó bá túrò mi máa túrò bí 40. Ọkọ̀ tó wọ́n jẹ́ fún wálẹ̀ ọlọ́ba kó sáwọn ìjọba ní gbogbo ẹ̀ tí bá dojú rú Ọlọ́run ṣàánú wa kọ́nà wá wọlé àsìkò Ramadan yìí. Nǹkan Indomie tí wọ́n gbẹ̀yìn tí wọ́n ẹ̀ ṣàánú wa a lè tọpinpin mọ́ a lè kọjú bá ọmọ ẹ̀ náà ni wọ́n ti fẹ̀ a lè fẹ́ nítorí ká fẹ́ mọ́ gba ọmọ ẹ̀ náà lọ ṣakọ olódùkú lọ́nà àwọn fẹ́ gbalé lọ́wọ́ wa tó yọ Ọlọ́run á ṣàánú wa Nàìjíríà Ọlọ́run ṣàánú wa Nàìjíríà láì ká bá bá ikú Nàìjíríà káwọn la kà báyìí láàárọ̀ Monday kùtùkùtù tí mo jí tí mo wà náà ẹ̀ gbàdúrà mi jọ ṣàánú wa mi Lamborghini white tuntun ṣáṣá Lamborghini white kí n máa kọ́ tó wá sí gbogbo omi èkó kí n máa ra lẹ̀ sórí omi kí n máa san fíìlì ẹ̀ gbàdúrà mi gbogbo wá gbàdúrà mi káwá wọlé àkà báyìí wá gbàdúrà mi láàárọ̀ ìdílé Monday ọjọ́ ajé ọlọ́run gbàdúrà. Ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí ọ̀rọ̀ ohun tó ṣe ń lọ látọ̀ yẹ ká mú wá sí etí gbòyìn kí n má gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà fáfàní tètè subscribe fún wa ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìnbó pé ní notification bell ìmọ̀ ọ̀tẹ́ kéyìn náà kí n lè àjàǹfààní bàbá tó ṣe mú wá sórí ètò. Ìwọ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tètè subscribe fún wa náà àtẹ̀yìn tètè subscribe fún wa lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè oríire bí yìí lẹ́yìn náà mọ́wọ́ yín ṣe ní tó wáyà gbọ́ bí tún ṣe lọ fọ́nrán kù síwájú ìwáyà gbọ́ kí n bá wa share rẹ̀ káàkiri gbogbo àgbáyé fọ́nrán tètè kàn lára kó lè kàn lára orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà kí n bá wa wò kí n bá wa share rẹ̀ ire o. Mi Lamborghini white tuntun ṣáṣá Lamborghini white kí n máa kọ́ tó wá sí gbogbo omi èkó kí n máa ra lẹ̀ sórí omi kí n máa san fíìlì ẹ̀ gbàdúrà mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà ọlọ́ba bá lọ aburú jìnnà. Ọ̀rẹ́ gba fún mi bọ̀ máa túrò ń di anybody láàárọ̀ yìí máa di wàhálà nù bí máa gba fún mi. Ìyá àṣẹ wọn mò ń sọ náà kó gba fún lọ́wọ́ mi ṣàánú mi. Ọmọ kan ti fẹ́ túrò mi bẹ́ẹ̀ mo ní tó bá túrò mi máa túrò bí 40. Ọlọ́run ṣàánú mi láàárọ̀ yìí ṣàánú mi yá ṣe mú ẹ̀ kọ́nà wọlé àkàbà láàárọ̀ yìí kó ṣàánú wa Nàìjíríà ẹjọ́ Nàìjíríà mo fẹ́ àfi sùn yìí kàbá ẹjọ́ Nàìjíríà mo bú wá láàárọ̀ yìí tí ìlú bá da ẹnì kan ti jà gbèsè tó gbogbo ẹni mọ́kàn tó jẹ kí ló tó wá gbèsè bẹ́ẹ̀ láàárọ̀ Monday Ọlọ́run ṣàánú mi Ọlọ́run máa kiri wàhálà àdúgbò àwọn followers mi àwọn tó bá mi dub tap wọ́n tó bá mi gbàdúrà wọn àwọn tó bá mi bù àwọn tó ń like mi àwọn olólùfẹ́ mi ẹni rí wàhálà ẹni fọjọ́ lọ́jọ́ lọ́dúgbò yìí ká tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́yìn kọ̀ọ̀kan ká kọ́ sàdúrà fáwọn tiwa náà àwọn tó ń gbé wa débẹ̀ lọ́tún lọ́sì kọ́kọ́ ní sọ́mọ lọ́run lókè lọ́la kún fàyà kún láàárọ̀ Monday. Ọ̀rẹ́ gba fún mi bọ̀ máa túrò ń di anybody láàárọ̀ yìí máa di wàhálà nù bí máa gba fún mi. Ìyá àṣẹ wọn mò ń sọ náà kó gba fún lọ́wọ́ mi ṣàánú mi. Ọmọ kan ti fẹ́ túrò mi bẹ́ẹ̀ mo ní tó bá túrò mi máa túrò bí 40. Ọlọ́run ṣàánú mi láàárọ̀ yìí ṣàánú mi yá ṣe mú ẹ̀ kọ́nà wọlé àkàbà láàárọ̀ yìí kó ṣàánú wa Nàìjíríà ẹjọ́ Nàìjíríà mo fẹ́ àfi sùn yìí kàbá ẹjọ́ Nàìjíríà mo bú wá láàárọ̀ yìí tí ìlú bá da ẹnì kan ti jà gbèsè tó gbogbo ẹni mọ́kàn tó jẹ kí ló tó wá gbèsè bẹ́ẹ̀ láàárọ̀ Monday Ọlọ́run ṣàánú mi Ọlọ́run máa kiri wàhálà àdúgbò àwọn followers mi àwọn tó bá mi dub tap wọ́n tó bá mi gbàdúrà wọn àwọn tó bá mi bù àwọn tó ń like mi àwọn olólùfẹ́ mi ẹni rí wàhálà ẹni fọjọ́ lọ́jọ́ lọ́dúgbò yìí ká tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́yìn kọ̀ọ̀kan ká kọ́ sàdúrà fáwọn tiwa náà àwọn tó ń gbé wa débẹ̀ lọ́tún lọ́sì kọ́kọ́ ní sọ́mọ lọ́run lókè lọ́la kún fàyà kún láàárọ̀ Monday. A máa dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tí ń ṣe bá wa wo fọ́nrán wa tí ń ṣe bá wa like rẹ̀ tí ń ṣe bá wa share rẹ̀ adúpẹ́ ẹni àṣelóore tẹ́ dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ni a máa dúpẹ́ o ìwọ ìmọ̀ gbàgbé kí n tó a bá wa ṣe bá ṣe wí like kí a bá wa share rẹ̀ kí a bá wa subscribe sórí ẹ̀ ìwọ ó dìgbà.